Lizzy Anjorin àti Portable gbéná wojú àwọn ní àṣírí ohun tó pa wọ́n pọ̀ bá tú síta. Tóyìn Abraham kò fún mi lówó lẹ́yìn iṣẹ́ tí mo ṣe. Obìnrin kan wọ́ Tóyìn Abraham tuurutu lórí ẹ̀rọ ayélujára. Ohun tó pa wọ́n pọ̀ ló máa tú wọn ká, ló gba inú gbogbo àwọn èèyàn torí àjọṣepọ̀ tó ń lọ láàrin Habib Okikiola Badmus táwọn tiẹ̀ ń pè ní Portable àti Lizzy Anjorin, ìyẹn Yèyé Mẹ́ṣọ̀. Nígbà tí wọ́n gbọ́ nípa orin tí Portable ṣe láti fi kí Lizzy Anjorin tó sì tó kọ ọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó lórí ìkànnì WhatsApp group tí wọ́n ní Ìyábọ̀ Òjó àtàwọn kan ṣí lórí ọ̀rọ̀ ikú Mohbad tí wọ́n ń wádìí. Ní báyìí o, ìjà tó jogun abẹ́lé lọ sí ń bọ̀ láàrin Portable olórin àti Lizzy Anjorin látàrí fídíò kan tí Lizzy gbé síta tó ti ń polówó ọjà rẹ̀ tó wá sọ pé àwọn ará Sango ò lè ra pọ́ọ̀sì kan tó lé ní mílíọ̀nù 12 náírà. Èyí ló mú Portable jáde síta láti wá pe Lizzy ní alákadá. Tí ò bá gbàgbé, nígbà díẹ̀ sẹ́yìn ní Tóyìn Abraham gbé eré kan síta tó sì pè ní alákadá níbi tó ti ń parọ́ ohun tí kò jẹ́. Portable pe Lizzy ní alákadá, ó wá ní ṣé bí Ọdúnládé tàbí tẹ́lẹ̀ ṣe ń ṣe ni táwọn èèyàn fi tẹ́wọ́ gba iṣẹ́ wọn. Ó wá ní pé kí Lizzy má sọ bẹ́ẹ̀ mọ́ àti pé àwọn ará Sango wọ́n á ra Lizzy, wọ́n á tún bọ́. Ọ̀rọ̀ yìí ló bí Lizzy Anjorin nínú tó fi jẹ́wọ́ pé òun kò kí ń ṣe ọmọ lílọ Mẹ́sì wá tó sì fún Portable lésì ọ̀rọ̀ rẹ̀. Ó wá ní Portable wà lára àwọn tó ba iṣẹ́ Naira Marley jẹ́ àti wípé kò yàtọ̀ sí Ìyábọ̀ Òjó. Ó wá ní tóun bá wá fún Portable iṣẹ́ rẹ̀ máa bàjẹ́ ni àti pé tó bá tó bẹ́ẹ̀ kó gbóhùn síta fún òun bó ṣe máa ń gbóhùn síta fún àwọn tó máa ń jà. Àwọn oríṣiríṣi ọ̀rọ̀ kùgbàkùgbọ́ ọ̀rọ̀ ní Lizzy Anjorin sì sọ sí Portable táwọn sọ pé kéṣù kó ta gbá wọn tẹpo sí káwọn lè rí wọn wò àti pé ohun tó pa wọ́n pọ̀ ló lò tú wọn ká. Àwọn ò tí mọ̀ bóyá Portable máa fún Lizzy Anjorin lésì padà tàbí kò ní fún un. Ẹ kúkú mọ̀ pé àwọn méjèèjì kò kí ń gbọ́ kò kí ń gbà ní wọn. Táwọn sì sọ pé wọ́n táwọn sì jọ rí àjọṣepọ̀ tó wà láàrin wọn, àwọn sì mọ̀ pé àjọṣepọ̀ náà kò lè tọ́jọ́. Obìnrin kan sì jáde síta o tó sì jẹ́ orí àwọn shine ladies tí wọ́n máa ń sọ lórí ẹ̀rọ ayélujára pé ibùjókòó ọkọ̀ àwọn ló jẹ́ àwọn lógún. Ó sọ wípé òun bá gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa ìyẹn Tóyìn Abraham ṣe meet and greet táwọn òṣèré máa ń pàdé àwọn tó bá fẹ́ wo eré tó bá gbé sí sinimá lásìkò tó bá jáde. Ṣùgbọ́n tí Tóyìn Abraham kò fún òun ní kọ́bọ̀. Ọ̀rọ̀ yìí ló mú kí ọkùnrin kan tí wọ́n ń pè ní Hakeem tó fi wọ́ Tóyìn Abraham tuurutu lórí ẹ̀rọ ayélujára wípé ó ní ó lo obìnrin náà láì fún ní kọ́bọ̀. Tóyìn Abraham jáde sí láti wá sọ bọ́rọ̀ náà ṣe jẹ́. Ó ní lóòótọ́ lobìnrin náà bá òun ṣe meet and greet o, ṣùgbọ́n nígbà tí òun béèrè lọ́wọ́ rẹ̀ pé èèlò ló fẹ́ gbà ó ní kóun fowó owó lẹ̀. Lẹ́yìn ìgbà náà ni arábìnrin náà fẹ́ wá sílé òun tóun torí rẹ̀ jókòó sílé dè lọ́jọ́ náà ó sì lè jẹ́ pé òun ní lọ́kàn láti dé lọ́jọ́ náà ṣùgbọ́n òun dóde. Ó wá lọ́jọ́ tó ọmọbìnrin náà dá pé òun máa wá kò yọjú tóun sì ti pèsè ohun tó fẹ́ fún sílẹ̀. Arábìnrin náà sì jáde wá túbá lọ́wọ́ Tóyìn Abraham wípé àwọn kan ló ń retí owó lọ́wọ́ òun ṣùgbọ́n tóun sọ pé Tóyìn ò fún òun lówó o.